Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn mùsùlùmí. A kú àtàárọ̀ àsìkò tẹnu ẹ̀mí wò ṣìkà rẹ̀ láṣẹ Aláwùrábí. Àkọlé wàásù wa tòní ni pàtàkì ìrun kíkí lásìkò rẹ̀. Táwa ni oníwàásù wa tòní. Àwọn náà ni bàbá wa Ìmáàmù Alhaji Monsuru Ajísáfẹ́. Ẹ máa bá wa ká lọ. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìkànnì jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Ìkànnì jẹ́gẹ́ alára ẹ̀rìnlélógún bàbá gbogbo. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى اللهم صل وسلم على من لا نبي بعده سيدنا محمد صلى الله عليه وسلم adáwọ̀pẹ́ fún Ọlọ́run alhamdulillah Ọlọ́run ọba tí ó ṣe wá léèyàn ní àkọ́kọ́ oore tí ń bẹ ní ọ̀dọ̀ wa ó sọ wá léèyàn kò tí ì kà wá kún àwọn tí nǹkan kò lè lékún fún mọ́ ní dáadáa yìí tí Ọlọ́run fi ẹsẹ̀ wa lé náà rẹ̀ yìí kí Ọlọ́run má fi ẹsẹ̀ wa lé náà ti aburú bákan náà Ọlọ́run tó wá ṣe wá ní mùsùlùmí tọ́já sí wípé òun náà ni à ń torí rẹ̀ a fi ń dúpẹ́ pé ìmọ̀ ẹbẹ láyé wa kò já sí pé àkàwà ń bẹ́ẹ̀ bí aláìsí níbẹ̀ àdúpẹ́ fún Ọlọ́run náà àlékún yọ́nú àlékún kí àlékún gẹ̀ fún òjíṣẹ́ ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó já sí pé al-Fatihi lima ugulika wal khatimi lima sabaqa nasiril haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim òjíṣẹ́ ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ona ni nasiru le haki ẹni tó já sí wípé gbogbo ọ̀nà tára sí tí ìpadà ṣẹ́kù síbi kankan ní àǹfúrásí tá a fi ràn sí ona ní Ànábì wa Muhammad bẹ̀lẹ̀ haki àtọwọ́ gbé òdìdí Al-Qur'ani tí í ṣe òdodo tí ò ṣe é lékún tí ò ṣe é yọ kúò kò ṣe é dọ́gbọ́n sí kí ebi ìbá ń wí ẹja wọn àti dínkù ẹja mú bí ìtọ́ bá ń wí ẹja mú kún bẹ́ẹ̀ ibi àwa dùnmọ́ mi nú ọ̀dọ̀ ẹja máa fi kún kọ́mọ eléyìn kò súná Al-Qur'an ẹ̀ ń ta àfihàn náà ní òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad wal hadi ila siratikal mustaqim òun náà ni ẹni tó já sí pé gbogbo ẹni tó bá tọ ọ̀nà rẹ̀ gbogbo ẹni tó bá tẹ̀lé ibi tírú ẹni bẹ́ẹ̀ tí yóò mú irú ẹni bẹ́ẹ̀ di òun náà ni àlìjáná Ọlọ́run ọlọ́banilẹ́kùn yọ̀nù àti kí àtìkẹ́ òjíṣẹ́ ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àfáà wa wọ́n gbìyànjú ọlọ́mọsàbánijọ́nù sí wọn àwọn náà ní ẹni ọ̀hún tọ́já sí wípé tí wọ́n bá gbá àyàn mú báyìí wọ́n dẹ̀ sọ òkú wọn sọ dàlàyé tí wọ́n bá gbá àyàn mú níbi tí wọn ò ti jẹ́ nǹkan kan nínú ọ̀ràn rí tí wọn ò ti jẹ́ nǹkan kan nínú ẹbí rí tí wọn ò ti jẹ́ nǹkan kan láàrin ìlú rí táwọn afá bá wá gbáyàn mú wọ́n sì ń sọ irú ẹni bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sọ di pàtàkì wọ́n sọ dèèyàn ńlá láàrin ẹbí láàrin àwùjọ láàrin ìlú gbogbo àwọn afá wa wọ̀nyí lójú ọ̀nà ilé kéwú lójú ọ̀nà tẹ̀sùbá lójú ọ̀nà wúrìdì lójú ọ̀nà tíra bàdé ọ̀nà sí gbogbo wọn òjíṣẹ́ ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá rí bàbá wa adé ọmọ Bánkọ́lé tí ò ní iléeṣẹ́ Jígí Alára media concept tá à ń bẹ́ẹ̀ yìí Ọlọ́run mọ́dínà máa wọ́n báyìí tó máa lékún àrànṣe báyìí tó máa lékún àánú báyìí tó máa lékún ìgbà yìí fún wọn òjíṣẹ́ ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam a rí gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nílé iṣẹ́ náà Jígí Alára media concept tá à ń bẹ́ẹ̀ yìí gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nílé iṣẹ́ náà
ọkùnrin ni obìnrin ni mọ́lẹ́jà ni gbogbo àwọn tí wọ́n ti sẹ́ńbẹ̀ lọ́tún lọ́sì ọlọ́mọdé ní kọ̀ọ̀kan wọn banijẹ́ kan náà bá a débi èrè aláwòjí sẹ́ńdà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ kókó ìbánisọ̀rọ̀ wa tòní òun náà ni pàtàkì kíkí irun lásìkò rẹ̀ pàápàá jùlọ nínú oṣù Ramadan táwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí kọ́mọ́ Ramadan mọ́ ó ní pé ẹlòmíì yóò ní òun ti ká sámúlálẹ́ àná òun ti jí làárọ̀ yìí fún sáàdì jíjẹ torí ìdí eléyìí àti wá kírun kò rọrùn mọ́ torí pé wọ́n ti wà nú àwẹ̀ irun gangan odidi iṣẹ́ kan ni tọ́já sí pé gbogbo nǹkan tí à ń rí kó ṣe yóò máa tẹ̀lé irun ni ìtàfimọ̀ ní pàtàkì a rí pé àwa mùsùlùmí bàbá lọ sí Mẹ́kà a nítorí pàǹbẹ ní ilẹ̀ mímọ́ bọ́lá ń ṣe ayẹyẹ kódà ká bẹ ní Kudus ní Jerusalemu a nítorí pàǹbẹ nílẹ̀ yẹ pé bẹ́ẹ̀ ni a ti gbà ní akáwá sọ pé àníkìnnú mọ́ irun ní agbára débi wípé gbogbo nǹkan yányán èèyàn lọ Mẹ́kà ni èèyàn yọ sàká ni èèyàn gbààwẹ̀ ni ìkẹ́kẹ́ ń bẹ̀ kọ̀ yọrùn sílẹ̀ kódà níjàgbọ́dà lè kíyàmá òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ àmọ̀ pé àwálù mọ́ yóò hasibu yàmọ̀ lè kíyàmá yà sọ́láàtì. àkọ́kọ́ ìṣirò tọmọnìyàn kọ́kọ́ ṣe ní gbangba lè kíyàmá ọlọ́run ọ̀nà nìrun máa ń sọ̀láhà sọ̀làtàwù gbogbo ẹni tí irun rẹ̀ tó bá ti tẹ̀wọ̀n tó bá ti dẹ́rùn kí tó lọ́ọ́ bá ti yọ ní sí irun rẹ̀ kọ́dé sọ̀láhà àmọ́lù gbogbo sọ́jú wù kórí kọ́ ṣe ọgbà wẹ̀ ní oṣiṣẹ́ ájì ní ọjọ́ sàká ní ìmọ̀ọ́nì gbogbo ẹ̀yán ọlọ́run ti gbanú. wọ́n mọ́ ní fàṣádà sọ̀làtàwù gbogbo ẹni tí wọ́n bá yẹ̀ irun rẹ̀ wò tínú rẹ̀ bá lọ lè ní ààyè níjàngbọ́dà kí á mọ́ ọlọ́run kọ́dí fàṣádà àmọ́lù gbogbo sọ́jú wù kórí kó ṣe nísẹ̀mí ayé ní àyín ó ti yẹpẹrẹ nu gbogbo sẹ́yìn ẹ̀yán ó ti bàjẹ́ nu. inú Al-Qur'an Karimi ọlọ́run wá jẹ́ àmọ́ pàtàkì irun tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí pàtàkì irun yìí gángan ọlọ́run jẹ́ àmọ́ inú Al-Qur'an Olúwa ní bisimilahi rahmani rahim inna salata kanati alal mu'minina kitaba mawquta asẹ́yìnà sọ̀láàtà irun tí à ń sọ̀rọ̀ rẹ̀ fúnra wa yìí tọ́jú àsìkò tó máa bá fẹ́ wá sáyé yóò ti gbégbèsè pé ayé lòun lọ yìí tá a bá fẹ́ kírun gangan a lálùbọ̀ látà ṣe nígbà tá a bá ti wà ní ìmọ̀ra ní ọ̀nà méjèèjì tẹ́ gbígbà jáde lára wa níwájú àti lẹ́yìn tá a ti wà ní ìmọ̀ra a wà á wómi a ṣàlùwàlá tàbí ká ṣe àlùwàlá oníkùrùgbẹ táyàmọ́mù tàbí oníyẹ̀pẹ̀ tàbí olókùúta tọ́mọ bá wà ń bọ̀ wá sílé ayé àlùwàlá náà ni ọmọ kọ̀ọ̀kan ṣe kọ́mọ tó bọ̀ wá sáyé èyí tó bá já sí pálùwàlá lọ́ba ṣe àlùwàlá olómi irú ọmọ yẹ ìyá rẹ̀ yóò mọ̀ rí omi ra torí mi àlùwàlá náà ni wọ́n dà síwájú tọ́mọ fi wá tẹ̀lé èyí tó bá já sí wípé táyàmọ́mù àlùwàlá oníyẹ̀pẹ̀ tàbí olókùúta lọ́ba ṣe nígbà tí bẹ nínú oyún ìyìngbà tó bá ń ṣe tẹ́tí ń bọ̀ sílé ayé irú ẹni bẹ́ẹ̀ wọ́n máa pè ní ìbẹ́kùn torí wọn ò ní rómìnira tó nǹkan ẹ̀yà fún tí ń bẹ pẹ̀lú ọmọ nínú ní ọmọ àdíjọ́ náà lọ́mù tọ́mọ bá wá sẹ́lẹ̀ wọlé yìí tán tó bá délé ayé àwọn àfáà wọn ní àníbi Muhammad sallallahu alaihi wasallam ó sọ wípé ẹ̀pẹ̀nu sí ọmọ yìí létí ọ̀tún ìkámọ̀ ẹ̀sẹ̀ sí létí àlàáfíà ó kọ tí ọmọ jẹ́ wọn ni ẹ̀ sọ fún un. a lè gbé àti ọmọ yẹn ti sàlùwàlá àti pẹ̀nu àti sèkámọ̀ inú tí ẹ wá tí ẹ sàlùwàlá rẹ̀ yìí tí ẹ pè yìí tí ẹ sèkámọ̀ rẹ̀ yìí òdìjọ́ kíkì rẹ̀ wọn àfipamọ́ fọmọ àfipamọ́ èmi àti ẹ náà àti sàlùwàlá níjọ́ òní
àìdá òní olómi tàbọ̀ ní gbùdùgbẹ́ àti ṣe wọ́n ti pè ọ́nú sí wa létí ọ̀tọ̀ wọ́n sì káwọn ti létí àlàáfíà àwọn létí ọjọ́ tí wọ́n kírun sí àlà tí wọ́n kírun gẹ́gẹ́ lájẹ ká mọ̀ pé kètò sáyé nìkan ìnẹnu ti ní wúlò tábà tó ń lọ sínú sàárè ẹnu tó ni wọ́n tún kí fún wa táfi bọ́ sínú sàárè ìyẹn ní jẹ́ sí pé ó ṣe ìsìlámù tábà ń bẹ láyé kó tó jọjọ́ tí wọ́n kírun tó ń yẹ fún wa kó tó jọjọ́ tí wọ́n kírun tó ń yẹ fún wa tá a nílé tí èsì pé a kì fúnra wa ibi àti wá níṣẹ́ pàtàkì kí máa kírun fúnra wa gángan nìyẹn nínú tíjọ́ ọjọ́ náà ní òfin ní jájòjì lára wa olúwa ní náà sọ láàtà dájúdájú òun tá a wí yìí ká nàti alàlímú mi nínà àti ṣe ń dandan àti ṣe lọ́rùn àyàn àti ṣe ń pàtàkì alàlímú mi nínà lórí gbogbo mùmíní lọ́kùnrin àbí mùmíná lóbìnrin wọ́n ní kí ni wọ́n ń pè ní mùmíní kí ni wọ́n ń pè ní mùmínà tí wọ́n pè ní mùmíní àkọ́kọ́ tí wọ́n fi máa mọ̀ tọ́jà yúnífọ́ọ̀mù tí yóò máa wọ̀ òun náà ní irun irun níṣẹ́ tí yóò máa ṣe tí ó fi máa jẹ́ rẹ̀ pé lóòótọ́ ẹni eré ni lóòótọ́ olùsọ́lọ́ ni wọ́n wá ní mùmíní tá a wá wí yìí lẹ́yìn ìgbà tí bá wá ń dún ní mọ́mímọ́ kírun gangan kó tó wá kàn sí àwọn pẹ́pẹ́ fúrú tí ń bẹ fún ìrun gangan bíi náfìlà bí kò tó bọ̀ àwọn àsìkò kan lẹ̀ tí oṣù máa ṣe takaraba ilẹ̀ láàyè bí àsìkò báyìí ìmọ̀ sàṣkárù àsìkò báyìí ìmọ̀ tìláwà àsìkò báyìí ní máa ṣe ní máa ṣe sọ́dọ̀ ọlọ́run inú tá a wá wí olúwa ní kánẹ́tà lè mọ̀ mí nìyà àṣẹ fún àmùmíní nìkan agbé lórí àmùmíní nìkan tí wọ́n jẹ́ múmìnì ta ni wọ́n ń pè ní múmìnì yóò jẹ́ ìsìlámù kí wá ṣe pé ìsìlámù nìkan mọ́ nítorí gbogbo ará ayé yòókù òun náà ni wọ́n ń rùkú tí wọ́n sùjádà kódà tẹ́tún kábàrà bọ́dọ̀ bá lọ tẹ́ bá bọ̀ àyàn àmọ́ gbòòrò nísìn àná ní gbólóhùn tiwọn tẹ́ bí wọ́n fi sùjá tẹ́ wọ́n fi kábàrà tiwọn ṣùgbọ́n wọn ò lẹ́sẹ̀ lórí ẹ̀ wọn ò lẹ́sẹ̀ dáadáa wọn ò ní dáadáa kàkà tí wọ́n gbà lórí ẹ̀ ẹ̀rí gbọ́dọ̀ máa jẹ́ sọ́mọ́lẹ̀ pé tó àṣà àwọn náà ń kábàrà nìyẹn ṣùgbọ́n kábàrà tí wọ́n ń kábàrà wọn ò ní dáadáa kàkà tí wọ́n gbà lórí ẹ̀ wọn ò ní dáadáa kàkà tí wọ́n gbà lórí ẹ̀ báyìí náà ni kò sẹ́nikẹ́ni nínú ayé tí ò ní àwọn àsìkò kan ọ̀fẹ́ ni ọkọ̀ ni tí ọmọ rùkú báyìí náà ni ìforíkalẹ̀ lẹ́pẹ̀ ní sùjádà bó ṣe wá rí yìí olúwa ní alàlẹ́ mùmínì náà á mùmínì tí ẹ pé tí wọ́n bá fẹ́ kírun tiwọn àsìkò rẹ̀ ni wọ́n kì í tí wọ́n bá fẹ́ kírun tiwọn wọ́n mú àníyàn wá nàwátì sọ̀láàtì àṣùbà ni àìlà ni àlàsárì ni mẹ́gírìbì ni ìṣáì ni tí wọ́n dà níyàn kódà bí ṣe ásámú tá à ń bẹ lásìkò lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n dà níyàn pé àṣùnà tàràwì sọ̀láàtì irun tàràwì yìí tọ́jọ́ súnà àfẹ́kì wọ́n máa níyàn rẹ̀ wá tí wọ́n bá wá máa níyàn rẹ̀ wá àwọn tá a wá wí yìí wọ́n wà á máa tẹ̀lé ayal Qur'an tolúwa yọ̀ǹda láti fi kírun gangan ni wọ́n fi kírun kò ń já sí pé ọ̀tọ̀ ní tí wọ́n máa fi kírun. ọlọ́wọ́ ní alal mu'minina mo ṣe ní ọ̀ranyàn lórí mùmìnì lọ́kùnrin àti lóbìnrin kitaban mawquta. bákan náà àwọn àsìkò orun kọ̀ọ̀kan táǹpì lásìkò ìjọsìn kọ̀ọ̀kan láàfin lásìkò rẹ̀ ní pàtàkì ìrun gẹ́gẹ́ níwájú Ọlọ́run àsìkò orun àsùnbà àṣẹ ní ìrun tí a dàrún mọ́jú lọ́kì ìrun tá a dàrún mọ́jú lọ́kì lásìkò tí orun ọmọ dùn mọ́ onílé àtàlejò lásìkò Olúwa ní lágbénu ìrun àsùnbà àṣẹ fẹ́ẹ̀ tí ó kì lásìkò rẹ̀ yóò jẹ́ sí pé yóò dàrún mọ́jú yóò fi lọ́kì ni àsìkò orun àìlà lásìkò tí téèyàn máa ń lọ tí wọ́n máa bọ̀ nínú ayé àwọn tó wá jẹ́ mùmìnì wọ́n wàá fi gbogbo títà àti rírà wọ́n fìlẹ̀ lásìkò
àtàsùkò àlásàrì wọ́n filẹ̀ lásìkò yẹ wọ́n lọ́ mọ́ fi kírun. àsìkò mọ́gíríbì àti sẹ́yìn àti lásìkò tó ń kálukú ó ti lọ tí ó ti bọ̀ tí ó ti rẹ́ra tó ń ti bó ṣe wá rẹ́ra tó náà wọ́n tó wá tó gbìyànjú kírun lásìkò. àwọn yẹ làápẹ́ ni mùmínì tí Olúwa sọ wípé àṣelọ́ràn yẹn lé wọn lórí kìí sásìkò ẹyọkan ṣoṣo tí wọ́n kọ́ rọ̀ yẹn lọ́rùn. àsìkò míì yóò bọ̀ sásìkò tó rọ̀ lọ́rùn gbẹ́ yóò bọ̀ sásìkò tí ò tẹ́ ẹ̀ lọ́rùn nígbà míì. Olúwa ní a fi ìrun àfi sásìkò ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọ̀nà kọ̀ọ̀kan àfi àsìkò kọ̀ọ̀kan síbẹ̀ tá a fi mọ̀ pé ìrun tí à ń kí yìí kìí ṣe wípé gbàtọ̀ bá wùwà lálẹ́ kí kitaban mawquta ó ti lásìkò rẹ̀. ẹ wá rí àfa alákọsílẹ̀ àfa náà wá dá sí láti já mọ̀ kí ni wọ́n ń pè nínú yẹn gangan. ǹjẹ́ ìrun tá à ń kí yìí tá a bá ń bẹ láyé ní àyín báwa ṣe rò pé àwa là ń kírun yẹ tí a bá ṣe tán tá a kù láyé tá a fẹ́ kù láyé gangan tásìkò bá tó gbogbo ẹni tí ń kírun ẹ lọ wo ara wọn nígbà bá kú tán ara wọn ò ní lé ara wọn rọ̀ ni Allahu Akbar nígbà bá kú tán ara wọn ò ní lé wọn ò ní jẹ́pa ara wọn rọ̀ ni tí wọ́n bá sẹ́wọ̀n lọ́wọ́ báyìí lẹ́yìn ikú wọn ọwọ́ wọn ọ̀sẹ̀ yọ̀rọ̀ báyìí tí wọ́n bá sẹ́wọ̀n lẹ́sẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti kú tán ẹsẹ̀ wọn ò ní jẹ́pa yọ̀rọ̀ ni. wọ́n ní kí ló bí yùn wọ́n ní torí pa afẹ́ kírun àwọn ń sàlùwàlá àwọn oríkèéríkèé ara wa tá à ń fi àlùwàlá tá à ń fomi yẹ sí yẹ iṣẹ́ tómi ti ń ṣe lára nu yóò jẹ́ kí ara èèyàn ọ̀rọ̀ nígbà tó bá kú tán. ẹ wá ní tó bá wá kú ọ̀ náà tán bàbá wa dénú sàárè gbogbo ẹnikẹ́ni tí bá wá máa di tí másìkò tó lọ ń fẹ́ tó mú ṣẹ lásìkò tí tó lọ ń fẹ́ akínú tí kírun lásìkò rẹ̀ ẹ wá nínú gàgà fúnra rẹ̀ yóò padà wá di ẹ̀dá tí ẹ pé àwa ti kú ńgbà yẹ àti wà nù sàárè inú náà wà á padà wá di ẹ̀dá tó ní padà wá lọ mọ́ kí ẹni tí kí ńgbà tí ń bẹ láyé fúnra rẹ̀ tó ní padà lọ lè mọ́ sálámà sínú sàárè kò ní jẹ́ kọjá sí pé onìkan ní ọ̀dà wà nù sàárè inú àwọn ṣẹ́ tá a lè ṣe láyé tá a tó máa jàǹfààní ẹ̀ inú sàárè ọ̀kan náà tó nìrun ọ̀kan nù rẹ̀ ohun tó nìrun tí wọ́n máa bẹ pẹ̀lú wa from time to time tí kan bá ti ń lọ àsùkò àsùbà là ń bẹ̀ yóò máa wà ń bẹ̀ látàsùkò àsùbà ń títí tí àìlà ó fi máa bọ̀ tẹ́lẹ̀ bá ti ń bọ̀ òun ọmọ ẹ lọ àìlà ó dé àìlà wà lọ́dọ̀ èèyàn títí dàtùkọ̀ àlásàrì tẹ́lẹ̀ àlásàrì bá ti ń bọ̀ àìlà ó lọ àlásàrì ó dé àlásàrì bá lọ́dọ̀ èèyàn títí di mẹ́gíríbì tí mẹ́gíríbì náà bá ti ń bọ̀ àlásàrì ó lọ mẹ́gíríbì ó dé yóò dò tí òkú yẹ yóò bẹ pẹ̀lú òkun ní gbogbo gbà di àsìkò ìṣáyìn tíṣẹ́ ìbá ti ń bọ̀ mẹ́gíríbì ó lọ ìṣáyìn ó wà lásìkò ọjọ́ mọ̀ bẹ pẹ̀lú òkú yẹ títí dàsùbà. Allahu Akbar àǹfààní tí ẹni tí ń kírun tí ó tó lè jẹun sàárè nu ẹ wá rí inú gàgà fúnra rẹ̀ nígbà tá à ń bẹ láyé inú gàgà fúnra rẹ̀ ó náà ń sọ̀rọ̀ ó náà ń bá ọlọ́run olúwa wa ó ń bá a sọ̀rọ̀ ó náà ń ṣe dídẹ́ bẹ̀ síwájú ọlọ́run àfààní inna salata latastaki wa taqulu fi awqatiha Allahu yarhamu hafizi inna salata latastaki wa taqulu fi awqatiha Allahu yarhamu tariki Allahu Akbar àṣẹnu táǹkì yìí àṣọ náà lọ́rọ̀ tí ń sọ fọ́lọ́run tásìkò rẹ̀ bá ti tó inú gẹ́gẹ́ fúnra rẹ̀ ọ̀nà ọmọ yọ ọmọ ara wàrà ṣẹṣẹwájú ọlọ́run inna salata latastaki inú fúnra rẹ̀ yọ ọmọ sọ fọ́lọ́run yọ ọmọ ṣèdílé síwájú ọlọ́run yọ ọmọ pariwo ọ̀nà ọmọ bẹ̀bẹ̀ pé wàtàkùlù fi àwòkọ́ tì í tásìkò òun bá ti tó inú fúnra rẹ̀ náà wà máa sọ̀rọ̀ iná ọmọ sọ fọ́lọ́run pé Allahu yarhamu hafizi gbogbo ẹnikẹ́ni lóbìnrin ni ọkùnrin ni olówó ni tálíkà ni aláṣẹ ni ẹ̀tẹ́ ń pàṣẹ fún ni onípò ni ẹ̀tẹ́ ń lòpọ̀ lé lórí ni
ẹrú ni ọmọ ni ẹni tó ní ni ẹni tí ò ní ni tí bá ti ń tí tó bá jásí pé èmi irun ọba fi mí sẹ̀mí ó ń fọkàn sí mi lásìkò rẹ̀ gbogbo tó bá rí ọ fẹ́ ṣe ń fọkàn sásìkò oorun yá àgbọn ìlú lè ṣe báyìí ìlàgùn 12 aláàtì fẹ́ tó fẹ́ lọ bìkan tí ń búkú àsìkò oorun mọ́ tí ọ fẹ́ ṣe kódà bọ́ bá fẹ́ sùn tí ń búkú irun tí ń búkú ẹ̀ mọ́ oorun tó fẹ́ sùn kí àdọ́gbọ̀n ṣẹ́jú òun ti gbọ́dọ̀ jí o nítorí kíni tó lásìkò oorun. àfààní gbogbo ẹnikẹ́ni tí bá wá ń ṣe báwọn inú gẹ́gẹ́ wọ́n ta kúlù fi àwòkọ́ ti ha inú gẹ́gẹ́ wàá máa bá ọlọ́run sọ̀rọ̀ nípa rẹ̀ níbẹ̀. kíni yóò máa sọ yóò máa pé Allahu yarhamu àfìsí àwọn tí wọ́n fi mí sẹ̀mí tí wọ́n bùkún bọ́jẹ́ẹ̀tì mi mọ́ bọ́jẹ́ẹ̀tì tí wọ́n Allahu yarhamu ọlọ́mọ bá ń ṣàánú wọn ọlọ́mọ bá ń kẹ́ wọn ọlọ́mọ bá ń yọ́nú sí wọn ọlọ́mọ bá ń ṣe dáadáa fún wọn. lè já sí pé gbogbo ohun téèyàn bá fẹ́ dà gbogbo téèyàn bá fẹ́ jẹ́ ohun téèyàn bá fẹ́ ní kò gbọdọ̀ yọ̀nú sílẹ̀ kò gbọdọ̀ yọ̀nú sílẹ̀ gbogbo gbìyànjú téèyàn bá dé wọ́n fẹ́ gbìyànjú kò gbọdọ̀ yọ̀nú sílẹ̀ tó bá ń bẹ lẹ́ni tí ọba fẹ́ bọ́lọ̀ ń dúró kò gbọdọ̀ yọ̀nú sílẹ̀. irú yìí gángan ọlọ́ọ̀ni tẹ́ bá ti kírun tán fàyíṣà faragita fàánsábù wàhílà rọ̀bìkà fàrígàbù wàyíṣà faragita fàánsábù tẹ́ bá ti kírun tán ẹ má kánjú bọ́ta ẹ farabalẹ̀ ẹ sojú kòkòrò wá sọ́dọ̀ àwọn ọlọ́run wàhílà rọ̀bìkà fàrígàbù gbogbo ń tẹ́ ẹrù wípé ẹ̀ṣẹ̀ṣẹ̀ wọn máa bá ká tẹ́sẹ̀ lọ́ máa bẹgbá bí àwòsí tẹ́ bá ti kírun tẹ́ gángan ẹ sojú kòkòrò wá sóde mi ọlọ́run àsìkò tí àdúrà ẹ̀dá máa gbà tí èsì pẹ́ nìkan kọ́ ẹsẹ̀ máa jẹ́ alátọ́nà láàrin ẹ̀dá àti ọlọ́run àsìkò téèyàn bá ń kírun ni tí ẹsẹ̀ kírun tán gbogbo téèyàn bá wí lásìkò tó bá ẹsẹ̀ kírun tán fúnra ọlọ́run ni wọ́n fàṣẹ sí kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá ẹni tí yóò bá a ṣe alágbẹnusọ tí yóò sì máa wá wọn gbìfọ̀ láàrin òun àti ọlọ́run àǹfààní tí wọ́n kọ́ wọn bí irun nìyẹn fẹ́ni tí bá ń kírun ní àsìkò rẹ̀. wọ́n ta kúlù fi ọkọ̀ tíyà inú tá a wí yìí yóò máa sọ yóò tó máa kígbe fọlọ́run ní àsìkò rẹ̀ pé Allahu yẹ̀dìgábù àtọ̀ táàríkì gbogbo ẹnikẹ́ni tí ọkà mi kún wọn ni wọn ti pè wọn ní ẹ bàbá ń kí gángan ní ọ̀dà ẹ máa ń sọ mí náà bá yín ebi Abdul kìnìkan ló kọ rẹ ebi Mamudu kìnìkan ló kọ alẹ́ ẹ máa ń sọ gbogbo ẹnikẹ́ni tí ọ̀ka èmi irun kún wọ́n ta kúlù fi ọkọ̀ tíyà irun fúnra rẹ̀ yóò máa bọ́ lọ́n sọ̀rọ̀ parọ́ níbẹ̀ kí ni irun wọn máa sọ yóò máa pé Allahu yẹ̀dìgábù táàríkì gbogbo àwọn tí wọ́n gbé mi jù sílẹ̀ tí wọ́n kà mí kún ọlọ́run máa bá mi bínú sí wọn máa bá mi bínú sí wọn nítorí wípé ìwọ náà fi wọn rà rẹ wò ẹni tó yẹ kó fún ọ ní recognition tó yẹ kó ṣe mọ́ra bá rẹ tó yẹ kó ka ọkún tó wá ka ọkún bó ni ó ṣe rí lẹ́mìí tiẹ̀ náà ìdínú tẹ́já sí pé lásìkò òórùn yẹ ìrun fúnra ẹ̀ náà wọ́n máa sọ fọ́lọ́hún bí ṣe ń bẹ lọ́wọ́n àgbéga ànáṣe ìfàyàbalẹ̀ gbígbà àdúrà àṣeyọrí ayọ̀ fáwọn tí wọ́n ń kí iná ni yóò máa tó amájẹni tí yóò máa bẹ lọ́hùn ìkókù fáwọn tí wọ́n kà kún fáwọn tí wọ́n kà kún ọlọ́run wọlá àpọ́nlé tí bẹ́ẹ̀ ń bí irun yẹ ọlọ́run wọlá àṣẹ rẹ̀ tóbi sára àrùn ẹni tó ní iléeṣẹ́ yìí abẹ́lọ́n fún wọn adé ọmọ Bankole aláṣẹ Jígí Alára Media Concept ọlọ́run mẹ́jọ jáyé wá sẹ́yìn máa lékún àgbéga
máa lékún gbígbàdúrà máa lékún àrànṣe gbogbo àwọn tẹ́ǹtẹ́ ń sẹ́yìn náà máa fàbúrú sẹ́ni kọ̀ọ̀kan tiwa náà àwa náà tá n bá yín sọ̀rọ̀ náà ní àṣẹ́kù Mansuru Ajísáfẹ́ ọlọ́banijọ́ ló sábà náà ọlọ́mọsábà ní gbàdúrà tí ẹni gbogbo àwọn alátọ̀ náà tiwa náà dáàyè yìí banijọ́ ló sábà náà la hawla wala quwwata illa billahil azim. La ilaha illallah, la ilaha illallah, Muhammadu Rasulullah, la ilaha illallah. ẹ ṣeun púpọ̀ ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ìkànnì wo ni ìkànnì Jígí Alárànì náà ni ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní agbègbè Àwọ̀tán Lápẹ̀tẹ̀. Mo wá kí yín pé ẹ kú ètò wa ò tẹ́ ń bá wa gbọ́ láti ọjọ́ kìíní kí lètò náà ètò oṣù Rámọ́lánà wà sínú Rámọ́lánà tí à ń ṣe ẹ wá mọ́ gbàgbé o ẹ mọ́ bá mi subscribe sí ìkànnì Jígí Alárà o ìkànnì 24 péré náà ni ẹ mọ́ subscribe síbẹ̀. Tí ẹ bá wá ní ìbéèrè ẹ fi ṣọwọ́ sí wa o ní ìkànnì bóní o ìkànnì Facebook bó jẹ́ YouTube náà ni ẹ bá wa ń bẹ̀ bó jẹ́ TikTok ní gbogbo Instagram pátá ibẹ̀ la wà lọ́lọ́kùn òjọ̀kan ẹ fi béèrè yín síbẹ̀ àwa náà la mọ̀ fún yín lésì bó bá ṣe ń lọ ẹ ṣé púpọ̀. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.